dollars ni bàbá yìí change sí náírà tó kó sínú báàgì rẹpẹtẹ. Kí ni èyí tó wà bẹ́ẹ̀ sí? Ẹ dúró ná, ṣé ọkùnrin yẹn ò wá kú? Mi ò lè sọ bóyá kò kú, mi ò mọ̀. Àmọ́ èmi rò pé kò dáa ṣá o. Lóòótọ́ a nílò owó yìí nínú mọ̀lẹ́bí, àmọ́ èmi ò rò pé yẹ ká ní eléyìí tínú Ọlọ́run ò dùn sí o. Owó wo nínú Ọlọ́run ò dùn sí? Wọ́n ní owó wo nínú Ọlọ́run ò dùn sí? Ábà ṣáàgbìyànjú tó ni, à ń kírun, à ń gbàwẹ̀, a sì lè sọ pé Ọlọ́run ò gbàdúrà wa nítorí pé ara gbígbàdúrà lélẹ́yìí. Ọlọ́run dẹ̀ mọ̀ọ́mọ̀ ó ṣe wá láàánú ni o, àsìkò tí wá ló dé, mo fẹ́ kó mọ̀ yẹn. Àmọ́ èmi rò pé. Ó rò pé kí ni? Jẹ́ kó yé o, jẹ́ kó yé ẹ pé ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin tálíkà àti kèfèrí. Ibi tá a ti rówó kọ́ ló ṣe pàtàkì bí ó ṣe ń ta fowó ṣe. Sórí inú owó yìí nígbà tá a bá bẹ̀rẹ̀ owó wa tó búyàrí dáadáa tán tówó yẹn wá pọ̀ sí i, àwa fi mọ́ Ọlọ́run ní ká máa ṣe nìyẹn. Àyàn sàkà ń bẹ̀, àwọn aláìní á gbìyànjú á gbé wọn sókè. Ó gbọ́, lẹ́yìn yẹn àwa lọ sí Mọ́kà, àgbàdua ń bẹ̀ dáadáa, àtọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Tá a bá wá dé àkọ́ mọ́ṣáláṣí, gbogbo àdúrà tó bá ń ṣe mọ́ṣáláṣí yẹn a máa bá wa. Pàtàkì jùlọ oyún ló gbé sínú yìí, Ọlọ́run jẹ́ kó sọ láyọ̀ àtàlàáfíà. Ṣó dáa ká pé ọmọ wáyé wá jìyà? Ìwọ mọ̀ pé ọmọ tán bá náwó lé lórí òun ló yanjú. Ló máa jẹ́ kó mọ wá yanjú kó wá ní ìgbà. Kí ni wọn kò lè ṣe o láyé yìí o? Kí ni wọn kò lè ṣe o láyé yìí o? Mo lè mọ̀ra yé rí wá o láyé yìí o. Alọ́nilọ́wọ́ gbọ́ mọ̀ra yé rí wá láyé yìí o. Orúkọ rere sàn ju wúrà lọ òun fàdákà láyé yìí o. Ohun tó bá gbìn ló máa ká láyé yìí o. Àgbẹ̀ onígbín kókó kó lọ fi kọ́ sàn o láyé yìí o. Ikú ní kẹ́yìn. Tí wọ́n á torí ẹ̀ ṣe wàhálà gan-an, ọmọ náà dà báyìí. Ó dà. Ṣé bí mo wí fún yín? Mo wí fún yín tó, àfìgbà tẹ́ fi ti yín tẹ́ fi kó bá mi pọ̀. Òṣìkà tán tó bojú ọ̀run wò, bóyá Ọlọ́run ọba ń bínú. Ẹ fọ̀nà ẹ̀rú, ẹ fi kówó jọ. Ẹlẹ́ máa fowó hàn, ẹ fi ṣètò Ọlọ́run ọba. Bọ́lọ́run ò ní bínú. Kò tán báyìí. Mo ní ṣé ò tán? Ẹ̀yin ti gbàgbé wípé ilé ta fi tọ́mọ, ìrì ló máa ń wò. Kò yé mi ní Zainab ìgbà ìmọ̀ ìgbà. Kí ni wọn kò lè ṣe o láyé yìí o? Kí ni wọn kò lè ṣe o láyé yìí o? Mo lè mọ̀ra yé rí wá o láyé yìí o. Alọ́nilọ́wọ́ gbọ́ mọ̀ra yé rí wá láyé yìí o. Orúkọ rere sàn ju wúrà lọ òun fàdákà láyé yìí o. Ohun tó bá gbìn ló máa ká.
àpàdé ohun ẹlẹ́sẹ̀. Àfíìs German gate. Ìdè ọlọ́wà ẹ̀. Bá àwọn èèyàn ẹ lé ní kò fi sílẹ̀. Kò ṣáà máa bá wọn sọ. Ìkan nínú àwọn wọ́dà yẹn ti sọ fún mi pé ọ̀túnla ló ń kó wa lọ. Ọ̀túnla on the 25. Ọlọ́run, iṣẹ́ ọwọ́ ẹ̀ lélẹ́yìn àbí téèyàn. Ṣé bí wọ́n ti ẹ̀ ní wọn lọ́wọ́ alágbára lórí ohun gbogbo? Abẹ́ Ọlọ́run àmàbẹ́ abẹ́ pé kó bá wá yí agbo ikú kúrò lórí ọmọdé yìí. Ọlọ́run abẹ́ máa bẹ̀ pàṣẹ ká gbé ẹkún dún nínú ilé wa. Ẹ ṣàdúrà ò gbà wọ́n ni. Mo gbàdúrà. Mo ní mi ò fẹ́ kójú mi ò rí bí. Bẹ́ẹ̀ ojú ìwọ Ọlọ́run ni gbogbo eléṣe ìṣẹ̀lẹ̀. Onífá dẹ̀ pè mí o. Onífá pè mí mi ò jẹ́. Àwọn ọlọ́ṣun máa pè mí mi ò gbà. Mo ní ìwọ Ọlọ́run yìí ni màá fi gbogbo ayé mi sìn. Ṣé o ti wá dá yẹ̀yẹ́ mi lẹ̀ fún Onífá báyìí? Ṣé o ti fààyè gba àwọn ọlọ́ṣun láti fi mí ṣẹlẹ̀ yá? Torí wọ́n á ní tí wọ́n bá pè mí tí mo jẹ́ ni. Irú gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀ sí mi. Ọlọ́run ọ̀dà ìjókòó síbẹ̀ owó mi. Ọlọ́run ò ń wò mí. Ọlọ́run ò ń wò mí. Ọlọ́run.